ẹ mà káàbọ̀ o nílé lóko lọ́nà lẹ́yìn odi láti kí yín pé ọ̀dẹ̀ òdùbí àjíǹde ara yóò mọ̀ jẹ́ fún wa o. Lórí ọ̀rọ̀ tí Donald Trump ń sọ ó ti wá di pé ọ̀rọ̀ talẹ̀ tá bá lé kódà ó ti wá ta àjẹjẹ mi ni mo jókòó. Ǹjẹ́ ẹ ti gbọ́ orílẹ̀-èdè Chad ni o wọ́n ti bọ́dà wọ́n ti ẹnubodè tó wọ ìlú pẹ̀lú àwọn àti Nàìjíríà wọ́n ti bọ́dà wọn nítorí ṣẹ́rí ọ̀rọ̀ tí Trump sọ yìí ó ṣeé ṣe kó tabá gbogbo orílẹ̀-èdè West Africa. Ẹ wá gbọ́ bó ṣe lọ. Àwọn orílẹ̀-èdè Chad ní o ìjọba orílẹ̀-èdè Chad ó ti kéde pẹ̀lú ní kíákíá wípé kí wọ́n tètè ti bọ́dà tí ó gba àárín àwọn àti Nàìjíríà tó pa wọ́n pọ̀ kí wọ́n tètè tì í o nítorí pé ó dàbí pé àwọn agbésùmọ̀mí àwọn bókobòko àwọn tẹ́lọ̀tẹ́lọ̀ èyí tí wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ní nọ́ọ̀tì wọ́n ti fẹ́ máa tibẹ̀ wọlé sí àwọn náà lára. Wọ́n ní àwọn aráabí náà ti fẹ́ máa wọlé sọ́dọ̀ tiwọn o fún díẹ̀ yìí ẹ tara ṣàṣàṣàṣà ẹ lọ ti bọ́dà. Bàbá kò gọ̀ bí ti Nàìjíríà kò fẹ́ kó gún wọlé ó yá tètè ní kó ti bọ́dà. Ẹ wò látàrí ọ̀rọ̀ àti mọ̀ọ́rù tí àjọ orílẹ̀-èdè US ìyá ààrẹ wọ pẹ̀sidẹ̀ntì Donald Trump tó ṣe ìkìlọ̀ pàápàá jùlọ pé ó fẹ́ wọlé adúláwọ̀ bí tẹ́lẹ̀ jẹ́ pé pàápàá lórí ọ̀rọ̀ Nàìjíríà tó balẹ̀ ó máa tàbó nílé àtàbálejò kódà àtàbá jẹ́jẹ́ ni mo jókòó. Ìdí nìyí tóun gbọ́ fi wá ń sọ pé ó wá sàn kóun tètè mú gbogbo ẹ̀ ní sísọ ní kíákíá ló fi mú kóun ti bọ́dà ìyẹn President Mahamat Idris Deby ó ti sọ̀rọ̀ ó ní no armed group of foreign force will be allowed to enter Chadian soil under any disguise tó túmọ̀ sí pé kò sírú ọ̀nà tẹ́ ẹ bá gbà wá àwọn ò ní fàyè gbà ó kí wọ́n yá tètè ti bọ́dà wọn. Ẹja ká àtẹ̀jísàwé ìyànjọ́ ẹja gbọ́ tí àwọn ènìyàn sọ. Bàbá kò fẹ́ jẹ́ kó gbèrú òun látẹ̀yìn orí akọ́kọ́ wá tí láti tó pa òun àti Nàìjíríà pọ̀ nítorí pé ó mọ̀ pé wọ́n ti bẹ̀yẹ wọlé sí orílẹ̀-èdè òun. Bẹ́ẹ̀ Ṣẹ́gun gbémídé bẹ́ẹ̀ ó ní ṣé ẹ fẹ́ gbọ́ tójú tìyẹ́ ni àparò fi ń ràn ló ṣe yá sáré ṣe ó ní ẹni bá yára lògùn gbè. Ìgbésẹ̀ ńlá ni o good move ọ̀gá president kò fẹ́ kí black market kó tètè wọrí igbá ọmọ ọ̀gá president no want black market. Dey there now America dey come and you no wan close your border dey play. Àwọn kan ní bẹ́ẹ̀ ni o bí olórí gidi ṣe jẹ́ kó ṣe nìyẹn ó kọ́kọ́ jà fún ẹ̀tọ́ ààbò títí àwọn ará ìlú ẹ̀ náà. Bẹ́ẹ̀ nìkan ní acting government gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ipò báyìí ẹ tètè rí pé ẹ ti gbogbo ọ̀nà tó bá wọlé o sódà àtàwọn bókobòkò rò ní escape nígbà tí àwọn US sójà tí wọ́n bá kó oògùn wọlé sí wọn lára. Bẹ́ẹ̀ nìkan ní ìgbésẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ẹgbọ́n tí ọ̀gbẹ́ni yìí sọ ó ní gbogbo àwọn tẹ́lọ̀tẹ́lọ̀ àti agbésùmọ̀mí gbogbo wọn ni wọ́n gbọ́ orúkọ Trump sí tó ti wá ṣe kíni tí jìnnìjìnnì ti bò wọ́n. Àbí Trump gan tiẹ̀ tí wá o ṣùgbọ́n ó kàn fohùn jíṣẹ́ lásán ṣẹ́rí láti ọjọ́ Friday báyìí gbogbo àwọn agbésùmọ̀mí tó ń bẹ ní Àbújá nínú gbogbo wọn pátápátá ó di ìgbé àfẹ́wé. Bẹ́ẹ̀ ni ìgbé àfẹ́wé oníkálukú ti jápa tá ń fẹ́ dúró ibi tó le dé gan wọ́n ní Sultan Sokoto àtàwọn ọmọ rẹ̀ àwọn gan apá àwọn ò rí kọ̀kọ̀ ṣe sí i. Ẹ tètè má bọ̀ ṣèbẹ́lẹ̀ mi gbé ni ẹ wá kojú Trump. Bẹ́ẹ̀ nìkan tó jẹ́ kó yé mi ò ní African leaders good
for good government rather than panicking from American tó túmọ̀ sí pé ẹni tó bẹ́ẹ̀ tí ó dá Nàìjíríà lójú kí wọ́n dúró láti kojú àwọn àjọ US gbogbo àwọn agbésùnmọ̀mí ṣòkòtò tí í ṣòyìn bẹ́ẹ̀ nìkan ní ọ̀rọ̀ àbùkù lélẹ́yìí o ẹ wo bó ṣe yẹ̀yẹ́ ẹ̀yọ́mọ Nàìjíríà ṣé ká sọ pé ìbẹ̀rù bojo ló ti wá dé báyìí ni o bẹ́ẹ̀ nìkan ní níbo lọ́wọ́ ń sá lọ báyìí àbí kọ́ tètè wá bẹ̀rẹ̀ kọ́ parí tó bẹ̀rẹ̀ nítorí ẹ̀yin lẹ wá ṣoṣo ẹ ti wá rí ṣoṣo látọwọ́ àwọn ará bíi ẹ̀wà sá lọ. Nigeria has become a country where agbésùnmọ̀mí yan fádáfádá ju àwọn ológun gan lọ bẹ́ẹ̀ ni pé ju àwọn ológun lọ bẹ́ẹ̀ nìkan ni ananta ń pè ní ìjáfara ó léwu nìyẹn o nítorí ṣùgbọ́n kó ṣe bí ti àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọn ò lè ṣe bẹ́ẹ̀ láyé àfi kí wọ́n wá bó ṣe máa kówó jẹ ṣùgbọ́n ìbéèrè mi nìyí o ṣé àwọn agbésùnmọ̀mí tí àwọn òkè ọya tí wọ́n dá sílẹ̀ yìí ṣé wọn ò kí ń kírọ̀sì lọ sí Niger àti Mali ni àbí ẹ máa gbọ́ o above all my question is ṣé àwọn agbésùnmọ̀mí created by Northwest leader not crossing to Niger and Mali border which are their second homes àṣìpọ̀ òwe ni wọ́n lájò lè dùdù kó má dàbí ilé ó débi tó dùn jùlé lọ ni ó dà pé àwọn agbésùnmọ̀mí ti wá débi tó dùn jùlé lọ wọ́n ti gbàgbé ibi tó jẹ́ kó ti wá ẹjá ka àtẹ̀jíṣẹ́ àwọn ẹlòmíràn jìnnìjìnnì ti wá pọ̀ o bẹ́ẹ̀ nìkan ni ẹ̀wọ̀n nǹkan tí bàbá Tinubu ti dánwò sórílẹ̀-èdè síbẹ̀síbẹ̀ bàbá ò rí pé oúnjẹ kọ́wọ́ ti tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá ṣùgbọ́n nígbà tó wá kọjá apá wọn wá ń sọ̀rọ̀ ẹjá gbọ́ ìkọ́ni ó ṣẹ̀ṣẹ̀ dá ni Naija ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ̀ tí ì rí nǹkan kan ó dà pásìkò ti tó tẹ máa jíre èyí tẹ́ ẹ gbẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ èèyàn ti tó àsìkò ìdájọ́ Ọlọ́run ti tó bẹ́ẹ̀ ni ìkọ́ni ọ̀nà owó gbọ́n làwọn agbésùnmọ̀mí yìí gbà tó fi wọlé Nàìjíríà àwọn tó fún wọn láyè tó fi wọlé gan ló jẹ́ kọ́kọ́ mú sọ́wọ́ kan bá wọn wí tẹ́jẹ̀ wọn gbẹ bẹ́ẹ̀ nìkan ní bàbá jẹ́ ti gbogbo bọ́dà ẹ̀ ṣùgbọ́n gbà tó ti gbogbo ẹ̀ ẹjọ́ níbo lẹ wá sá lọ ṣèbí àwọn ìjọba Nàìjíríà ló fààyè gbà wọn àbí ṣé wọn ò mọ̀ wípé ntẹ́ wá fààyè gbà ó ti wá lè jọ mí lọ ẹ jẹ́ kí àwọn Amẹ́ríkà kọ́kọ́ wọn lọ́gbọ́n in fact àwọn Amẹ́ríkà ẹ tètè máa bọ̀ bẹ́ẹ̀ ni torí alágọ́ ti ṣe tán tó a ò ní rí jù báyìí lọ la fi sọ pé a máa bẹ̀rọ̀ bẹ́ẹ̀ níbẹ̀ tí wàá tẹ́lẹ̀ sẹ́yìn máa bẹ̀rẹ̀ o la fi ń kì í pé ó dàbọ̀.